gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí ètò Àmásọ̀yìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ìyá owó yín lélẹ́yìí báyìí o, ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ẹ ń mi rí. Mo fẹ́ràn ẹ̀gbà ọrùn yín o. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ ṣé olóòtú. Kò tí ì jákè. Ẹ ṣé olóòtú. Ẹ̀yin lẹ́ni mo fẹ́ sọ pé ẹ̀yin lẹ́ni ẹ̀gbà ọrùn. Owó yín lélẹ́yìí o, ó tún bọ́kọ̀ dé. Irú ọkọ̀ wo náà yà fún yín? Irú ọkọ̀ wo lélẹ́yìí? Ọkọ̀ gidi. Ìyẹ́rí ń bẹ́tọ̀ ni o. Ẹni tó yá ni ìmọ̀ ìyá mi máa ń rú ọkọ̀ tí mo fẹ́. Ó dáa kí ẹ wá nílò láti ṣe kẹ́ dá ìbéèrè mẹ́wàá kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́dẹ̀ mọ̀ nǹkan yín dáadáa. Lẹ́yìn bíi 20 ìṣẹ́jú sí ìṣẹ́jú 25 kẹ́ máa gbọ́kọ̀ lọ kẹ́dẹ̀ máa gbówó lọ. Tó bá jọ́kọ̀ tó ń lọ ná lẹ́fẹ́ pẹ̀lú mi nírú ẹ̀ a máa gbé fún yín. Èyí tó lè kó ti dá àwọn rematics máa ṣe yẹn fún yín. Ó dáa tí ẹ bá ṣètò ìkẹwà ní 100 wálẹ̀ kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá lẹ́yìn ètò àfihàn ní ọkọ̀ lọ́nà 2. Ṣé ìyẹn dáa? Ìyẹn dáa. Ó dáa ṣùgbọ́n tẹ́ bá ṣe àmúlùmálà èdè kẹwàá ní 10,000 a ní kẹ́ máa mú lọ. Ẹyẹ kò lè jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá rò pé kò lè jẹ́ bẹ́ẹ̀ pé ẹ ṣáàyà rí délẹ̀ ẹ̀kọ́ á ṣe é lànà ni. Tẹ́ bá ṣe ń dáhùn ìbéèrè yín owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí i. Àwọn tí wọ́n ṣe agbátẹrù abala tá a wà yìí tá à ń wò lọ́wọ́ yìí ni àwọn iléeṣẹ́ kan tó ń jẹ́ Money Point tí wọ́n wá ní ẹ̀ka iṣẹ́ kan tó ń jẹ́ Money World tó jẹ́ wípé tẹ́ bá wà ní UK tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ sílé àwọn ní kẹ́ máa lò. Màá jíṣẹ́ wọn fún yín láìpẹ́. Kí ló kọ yín? Orúkọ mi ni Abilékọ Olúfúnkẹ́ Sàláù. Abilékọ Olúfúnkẹ́ Sàláù. Sàláù. Abilékọ mo fẹ́ràn kí ni ẹ tú abilékọ yẹn báwo ló abilékọ ni ta ni abilékọ? Abilékọ ni obìnrin tó wà nílé ọkọ. Tó wà nílé ọkọ. Tó Tó ti ti ń ṣàbíamọ. ń ṣàbíamọ. Abisílé ọkọ. Ṣé mọ̀ pé ní ayé àtijọ́ kì í ṣe ayé àtijọ́ náà lọ títí bẹ́ẹ̀ yẹn. Ntí èmi nísìn mo níyàwó àwọn àbúrò mi nítorí ìyàwó yẹn wọ́n ṣe bíi pé a ṣẹ̀ṣẹ̀ bí sí ilé wa ni àwọn èèyàn tó bá wá àwọn ọmọ tó bá wá bá nílé a máa pè wọ́n ní a máa pọ́n wọn lé a máa ṣàpọ́nlé wọn nítorí òun ṣẹ̀ṣẹ̀ wá sí ilé àbí sí ilé ọkọ ọ̀wọ̀ á wá wà ń bẹ̀ fún àwọn tó ti bá ń bẹ̀ àwọn yẹn náà tún máa bọ̀wọ̀ fún wọn torí ṣé ẹ mọ̀ wọ́n tá máa fi wọ̀. Ọ̀wọ̀ pé ìyàwó ẹ̀gbọ́n wa ni. Ẹ̀gbọ́n wa ni ọ̀wọ̀ tó wá ń fún ẹ̀gbọ́n wọn ni wọ́n máa fún ìyàwó náà. Ṣé ti rí pé kò ní fa gbódò róṣọ màá fún yín lọ́wọ́ pé mo bá yín lé ẹ̀yin náà máa fún mi lọ́wọ́ wípé ìyàwó ẹ̀gbọ́n mi ni ẹni ó dùn bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti fẹ́ da ọgbẹ̀rù iṣẹ́ ọ̀lẹ́ ṣe. Iṣẹ́ aránṣọ. Amúnidára àbí ṣẹ́yìn lẹ́rán ilé ìtẹ̀wọ̀ yìí níbo lẹ ti wá. Kí ló ṣẹlẹ̀? Kì í ṣe ọmọ Ìbàdàn ni mò ń gbé. Ọmọ Ìṣẹ́yìn ni. Ọmọ Ìṣẹ́yìn ni ṣùgbọ́n Ìbàdàn lẹ ń gbé. Ìbàdàn lẹ ti wá sí Èkó lẹ́yìn. Ọdún mélòó lẹ ti wà ní Ìbàdàn? Ó ti tó 30 ọdún lé mẹ́rin. 30 ọdún lé mẹ́rin. Ṣé ọmọ ọdún 23 kò ti dóbí ni? Ó ti dóbí. Ìbàdàn náà nìyí nìyẹn. Ṣé ẹ lè gbáko tí ń Ìbàdàn ni? Ibi agbélàṣe. Ibi agbélàṣe ṣe rí ń sìn. Ṣé ẹ lè gbáko tí ń Ìbàdàn?
mi ò ṣe olóṣèlú. Tẹ́ bá jẹ́ olóṣèlú ṣe lè gbá kò tí ń bàdàn. Fún mi láyè. Bá fún ọ níbèrè. Kí ló dé? 1922 kí nìyẹn ní Yorùbá? Ìbéèrè okòó-lé-ní-ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún-lé-ní-ẹgbẹ̀rún kan. Ó yá, kí ni? Tí Yorùbá bá sọ wípé ọ̀fun ọ̀tọ̀ sí gẹ́gìrì, Kí ló túmọ̀ sí? kí ló túmọ̀ sí? Ni pé a fẹ́ sọ̀rọ̀ olófòófó wà ní ibi tá a wà. Olófòófó. Wọ́n ní ọ̀fọ́n tọ̀ sí gbẹ́gìrì. Ìyẹn ni wípé o wà nítòsí. Ṣé nǹkan tó túmọ̀ sí nìyẹn? Ẹ sún mi síwájú sí. Níbo ni mo fẹ́ sún yín sí? Sún mi síwájú. Má jẹ́ dé rẹ̀yìn. Sún mi síwájú. Má jẹ́ dé rẹ̀yìn. Ọlọ́run àwọn sàláwù o, sún mi síwájú bàbá. Ẹ mọ̀. Bóyá nǹkan ti bàjẹ́. Nǹkan ti bàjẹ́. Ọ̀fọ́n. Kí ni ọ̀fọ́n? Eku ni. A tún máa ń pè èèyàn tó bá ń jalè náà ní ọ̀fọ́n. Ó wá tọ̀ sínú ọbẹ̀ tá a fẹ́ fi jẹun. Tá a fẹ́ fi jẹun. Ó ti bà nǹkan jẹ́. Ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ àbí? Ṣé mo gbà? Ẹ tún bèrè pé ṣe é gbà. Ẹ ṣe olóòtú. Ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ wà ní UK, ṣé àwọn kí mo ti sọ fún yín pé tó bá kan kẹ́ máa fowó ránṣẹ́ sílé báyìí pé Money World látọwọ́ Money Point ní kẹ́ máa lò. Nítorí ifá tó bá gbé ni là á gúnyán fún, òòṣà tó bá gbé ni là á pàbí bọ bí mo ṣe máa ń sọ. A gbọ́dọ̀ máa gbárùkù ti àwọn tí wọ́n ń gbárùkù tì wá láti lè wí pé à ń gbé èdè àti àṣà Yorùbá yìí lárugẹ látòní lọ láti sáyé lọ. Money World, ẹ lọ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín, ẹ gba Money World sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, kẹ́dẹ̀ ló Máṣọ̀yìnbó gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán. Ẹ mọ ibi tó dùn sí ni wípé fún 60 ọjọ́ àkọ́kọ́ tẹ́ bá sì bẹ̀rẹ̀ sí lo Money World yìí, fún pọ́n kan tẹ́ bá fi ránṣẹ́ sí ilé, Money World á fún yín ní 20 náírà lórí pọ́n kan fún 60 ọjọ́ ni o. Ṣé rí pé ó dùn? Ó yá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí lò báyìí láti báyìí lọ. Ìbéèrè kejì, ẹ jẹ́ wo 1000 kí ni yẹn? 1000 kí ni? Ẹ̀ta àti ẹ̀jọ. 1300 and kí ni? Àti ẹ̀jọ. 1338 kí ni ní Yorùbá? Òjìlé-ní-ọ̀ọ́dúnrún-lé-lẹ́gbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàrin àká Kí ni? àti ahéré? 1338. Òjì. Méjìdínlójìlé-ní-ọ̀ọ́dúnrún-lé-lẹ́gbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàrin àká àti ahéré? Àká ni ibi tí wọ́n ń tọ́jú nǹkan oko sí, tí àwọn olóko ń tọ́jú bí èrè oko bí iṣu sí. Ahéré ni ibi tí àwọn olóko ti ń sinmi, tí wọ́n bá bóyá ọ̀rùn mú àbójú rẹ̀ nínú oko tí wọ́n á ti sáré sinmi nínú oko. Wọ́n máa ń kọ́ kékeré sínú oko. Ó dáa, wọ́n gbà. Ìbéèrè 9,400-lé-ní-ọ̀ọ́dúnrún-lé-lẹ́gbẹ̀rún kan. Ẹ dúró, ẹ jẹ́ wò. Ó yá. Kí ni ìyàtọ̀ láàrin akítì àti òkìtì? Akítì ọ̀bọ. Ẹ tẹ̀síwájú. Òkìtì títa òdòdó. Òkìtì ọ̀gán. Òkìtì ọ̀gán. Ibo lẹ́yẹ ti wá náà? Ìbàdàn ni mo gbé. Wọ́n gbà.
Àní sùúrù. Ṣebí iṣẹ́ amúnidára lẹ ń ṣe? bẹ́ẹ̀ Láti ilẹ̀. rárá o ó ti tó bí ọdún mẹ́wàá. Èwo lẹ ń ṣe kẹ́ tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ amúnidára? Mo ń ta ọjà nǹkan tẹ́nu ń jẹ Bíi lóúnjẹ bíi nǹkan kíni? èlò onílé bí ìrẹsì ẹ̀wà nǹkan tẹ́nu ń jẹ lóríṣiríṣi Lẹ ń tà. àti nǹkan èlò onílé. Kí ló dé tẹ̀ wá tà mọ́? Mo rí i pé bóyá kò fẹ́ jẹ́ mi lọ́wọ́ àti pé iṣẹ́ amúnidára mo ti nífẹ̀ẹ́ sí torí àwọn àríkọ́ṣe tí mo ti rí kí n tó lọ́kọ. Àwọn àwòkọ́ṣe. Ẹ ní àwòkọ́ṣe nídìí iṣẹ́ amúnidára. Bí àwọn tó kọ́kọ́ ránṣọ fún mi kébì náà tún kọ́ iṣẹ́ aránṣọ. Mo rí i pé àwọn náà fi àgbàlagbà ara pọ̀ bíi tèmi ni wọ́n sì kàwé ṣùgbọ́n bí ìlú ṣe rí tí wọ́n ríṣẹ́ ìjọba ṣe ló jẹ́ kí wọ́n lọ pọ̀. Ìtorí pé ẹ̀ríṣẹ́ ìjọba ṣe náà lẹ́yìn náà ṣe lọ́kọ. Tá wáyé láàyè bá ti wáyé páàrí láàrin. Àrògbọ́n dá sí kálẹ̀ rẹ̀. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Ẹ ní sùúrù, mi ò mọ nǹkan tẹ́ mú. 1376. Ìbéèrè. Mẹ́rìndínlọ́rìnléní ọ̀ọ́dúnrúnlélẹ́gbẹ̀rún kan. Mẹ́rìndínlọ́rìnléní ọ̀ọ́dúnrúnlélẹ́gbẹ̀rún kan. Kí ni ọ̀rìn? Kí ni 76? Mẹ́rìndínlọ́gọ́rin. Mẹ́rìndínlọ́gọ́rin. Lélọ́ọ̀ọ́dúnrúnlélẹ́gbẹ̀rún. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ìwakùsà? Mining. Ìbéèrè kẹjọ lé ní òjìlélọ́ọ̀ọ́dúnrúnlélẹ́gbẹ̀rún kan. Parí òwe Yorùbá yìí. Tí ìlú ò bá tú. Tí ìlú ò bá tú. Mi ò sún ọ. Mi ò tí ràn mí lọ́wọ́ látàárọ̀ olóòtú. Àgbẹ̀dẹ ń rọ́kọ̀ o, àgbàdẹ ń radà. Ta ni ó rọ̀ wá fáwọn tó ní wà nú èmi ò rọ̀ kọ́kọ́ o. Wọ́n lóṣù dẹ́dẹ́ bí àrò o. Ọ̀rẹ́ bí Jésù kò sí láyé. Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ni sílẹ̀. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé wa o. Kò jẹ́ gbàgbé mi. Ẹ̀wọ̀n ọ̀rẹ́ òtítọ́ o. Èmi ń gbàdúrà, ẹ̀yin náà gbàdúrà. Tí ìlú ò bá tú. Mo ní kẹ́ ràn mí lọ́wọ́. Tí ìlú ò bá tú, kò sí mo ṣe. Ẹ ṣe àpẹẹrẹ. Ó dá ìlú ò ní tú o. Tí ìlú ò bá tú, ebi. Tí ìlú ò bá tú. Tí ìlú ò bá tú. Ebi ò gbọ́dọ̀ pa aráàlú. Ah. Ẹ má sì parẹ́. Tí ìlú ò bá tú. Ẹ ràn mí lọ́wọ́, ẹ má sì parẹ́. Kì í rí ìrànlọ́wọ́ wo ni mo ti fẹ́ ṣe. Ebi ò gbọ́dọ̀ pa. Ẹ gbọ́ bàbá mi. Ṣé mo gbìyànjú? Ebi ò gbọ́dọ̀ pa ọba. Ẹ má sì parẹ́.
tí ló bá tú ebi kì í pààtàn. Mo mọ̀. Ẹ mọ̀ kí ló dé tẹ́ ẹ sọ ó dẹ̀ dùn mí tí ló bá tú ebi kì í pààtàn. Mo ti gbọ́ rí. Ó dùn mí ṣé kò dùn yín ni 1245. Ìbéèrè 5,000,000 pa òwe Yorùbá 10 pẹ̀lú ìtumọ̀ wọn àti ìgbà tí a lè lò. Ọmọdé tó bá mọ ọwọ́ wẹ̀ yóò bá àgbà jiyàn. Bẹ́ẹ̀ni. Bí ọmọdé tó bá ní àpọ́nlé àbí tó súnmọ́ àgbà, àgbà náà àti lè fi nǹkan hàn bó bá ṣe yẹ kó bó mọ̀. ṣe yẹ ẹ pa márùn ti tó. Ọmọ tí yóò jẹ́ àṣàmú tó kéré ní òtítẹ́ ní ṣámṣámú. Ọmọ tó bá máa mọ̀wé á ti mọ rí àpẹẹrẹ rẹ̀. Àìgbọ́ fáyín. Kò síkú tí ó bá pàgbà láàrin bá pọ̀ lórí rẹ̀ ń bẹ̀. Tí nǹkan bá máa ṣẹlẹ̀, àgbàlagbà ti rí ìfúnra tó ṣẹlẹ̀. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, àgbàlagbà ọwọ́ kì í. Bíi pé bí kò fẹ́ súnmọ́ ọmọdé gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ àwọn méjèèjì jọ ní ìwúlò fúnra wọn. Kẹyọ kan. Àìgbọ́fá làwọn òkè fákan sí para. Nǹkan téèyàn bá mọ̀ nílò láti máa wò káàkiri. Tó bá mọ̀ akúkú mọ̀ á mọ̀ tán. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn, ẹ bá ń pàtẹ́wọ́ ẹ má ṣọ̀tẹ̀. Ó kẹyọ̀ kan lẹ́yìn eléyìí. Bàbá mi, ìyá mi, 1,500. Tẹ̀kan yẹn dùn nítorí mo mọ̀. Ó sì sálọ. 1,500. Ṣé kò ra lé ní. Níbo? Mi ò fẹ́ sọ pé sẹ́yìn ṣùgbọ́n. Mo mọ ibi tó ti ra lé. Ẹ tó bá jẹ́ nǹkan tẹ́fẹ́ tí mò ń wò pé máa sọ. Mi ní sọ kẹ́ bá lè ràn mí lọ́wọ́. Ẹ lè sọ ẹ má sọ ṣeré o ẹ kọ. Ìbéèrè 4,000,000 Ẹ ṣí gbà ń parẹ́. Ẹ ní ṣe bí olóòtú ní dáadáa ni. Ẹ sọ pé 1,500 ra ilé ní. Ẹ ló ra lé lọ́dọ̀ tiwa náà. Ọba ìlú tiwa náà gbọ́dọ̀ gbọ́. Lẹ́wà ní ó ra lé lọ́gbà. Ìsẹ́yìn jọba lọ. Olóòtú ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ó yá. Ìbéèrè 4,000,000. Kẹrìnlé. Kí ni Yorùbá ń pè ní dòmíńdò èélà nǹkan oṣù obìnrin? Nǹkan oṣù obìnrin bẹ́ẹ̀ ni. Jọ fún wọn ní ìwé ìjọba. $1,924. Ìbéèrè 4,000,000. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún Table. Tábìlì. Ṣé mọ̀ pé ó ní abala kan tí. Ẹ ti sọ ní ọjọ́ kan pé bẹ́ẹ̀ni ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá orúkọ fún ni. Wípé torí àwọn èdè tá a yá tá a fi ń pè wọ́n pé ó yẹ ká pààrọ̀ wọn. Ṣé mọ̀ pé tábìlì bíi àdàpè bíi pé kó sọ pé chair kó wá sọ pé chair àbí kó sọ pé church
ó wá sọ pé ṣọ́ọ̀ṣì búrẹ́dì la máa pe búrẹ́dì a lè fún lórúkọ Yorùbá torí oúnjẹ ni àwọn nǹkan bí oúnjẹ bíi rice a lè pè ní orúkọ míì ju ìrẹsì lọ nítorí pé àwa kọ́ la ní ìrẹsì àti ilẹ̀ Pọ́túgí ni wọ́n ti kó ìrẹsì wa kì í ṣe oúnjẹ wa ṣe mọ̀ ìrẹsì la lè pè ìdí nìyẹn tí kò fi tọ̀nà nígbà tí àwọn èèyàn náà bá ń sọ pé pounded yam dípò iyán kò mọ́pọlọ wá iyán niyán ń jẹ́ nítorí àwa ò lè sọ pé taco àbí pizza ká pè ní orúkọ Yorùbá àwọn nǹkan tó bá ti jọmọ́ orúkọ à pè bọ́ ṣe ń pè bíi pé orúkọ mi jẹ́ Ọlálékàn ẹ wá fẹ́ pè ní èdè Gẹ̀ẹ́sì wealth has increased by 1 wọ́n á ní kí lorúkọ ẹ wọ́n á ní wealth has increased yóò mọ̀ ọpọlọ kankan wá bí àwa náà ò ṣe ní 2 Charles àbí Fidelis àbí Stephanie sí orúkọ Yorùbá ṣẹ́rí bẹ́ẹ̀ náà tí a bá múra sí láti máa bẹ̀rẹ̀ sí mọ̀ọ́mọ̀ máa wá orúkọ tí àwọn baba ńlá wa ń pè àwọn ọ̀rọ̀ wọ̀nyí bó ṣe máa sọnù nìyẹn bí a ṣe ń lo sùúrù dípò ìwà pẹ̀lẹ́ wàhálà fún ìdààmú ṣé ó yé yín kí wàá ní tébù. àga ìgbẹ́ kan lé lórí. àga ni. ìjọba parẹ́. àga ni tébù torí tẹ́ bá pè ní bírú ìjókòó wọ́n ní àga ìjókòó ṣùgbọ́n a ti wá gbé àga sí ìjókòó nìkan tí ó tọ̀nà wọ́n ní àga ìkọ̀wé nígbà tá à ń lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n ní àga ìkọ̀wé àti ṣé o gbé àga ìkọ̀wé àti àga ìjókòó ẹ wá ìyẹn ni pé àga ìjókòó ni chair àga ìkọ̀wé wà àga ìgbé nǹkan lé eléyìí àga ìwàásù tí àwọn àlùpẹ́pẹ́ wọ́n ní àga ìwàásù àga ni. ẹ ṣe olóòtú. ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. ẹ ń sáré lórí mi. ẹ̀yin lẹ máa gbowó tó pọ̀ jù láti gbà láti ṣe Master Oyinbo. kò sí ètò yìí kankan tí mi ò sí rìn látòrí Bẹ̀bẹ́lá. Inú mi dùn. Bó ṣe yẹ kó máa rí lélẹ̀. Ó yẹ kí fún yín nǹkan sí. ẹ ṣe olóòtú. Eléyìí kí ìrọ̀rí ni. Eléyìí aṣọ fún wíwọ̀ ṣé lè tó máa gbà wọ́n lélẹ̀ wọ́n máa bá yín pààrọ̀ eléyìí kẹ́ máa fi fa omi eléyìí kẹ́ máa fi mu tíì bá a ṣe lè fún tíì ní orúkọ Yorùbá tíì ní tíì ń jẹ́ eléyìí yàwá kan náà kọ àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá Mọ́rádéhùn Àfìlákà àwọn ni wọ́n kọ̀wé yẹn wọ́n ní ká fún yín máa wo nǹkan tí mo máa fún yín mo dẹ̀ máa sọ fáwọn nǹkan mo máa sọ fáwọn nǹkan tán kan fún yín ní nǹkan náà ẹ̀yin lẹ gbowó jù tí ní orí ètò yìí ẹ ṣé gan ni ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. wọ́n ṣe ń ta mí jí nísìnyí pé
èèyàn mi kan Hunter TV Africa wọ́n ní èèyàn tó bá gba 1,500 ó máa fún ní 1,500 sí ìyẹn ni wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lẹ máa mú kúrò níbí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ìyẹn náà tó. ẹ ṣe lóòtú. ètò máa ń sọ ìbò àwọn àtẹ̀síwájú. àṣẹ. gbájú lọ̀pọ̀ ibi tí a máa rí sí. àṣẹ. ẹ̀yin ló gbé sọnù bí ò ṣe bí ọmọ. àṣẹ. Hunter náà. rárá orúkọ ẹ̀ ni orúkọ ẹ̀. ọdẹ. bá ń parẹ́. rárá ẹ̀yin ṣe ẹ̀yin náà. iléeṣẹ́ tí wọ́n náà máa tẹ̀síwájú. àṣẹ. iwájú kékeré mọ́ sókè lọ́la wọn máa lọ. àṣẹ. èmi ni mo sọ fún ọdẹ wípé Hunter tí gbogbo èèyàn mọ̀ sí Hunter wípé kí wọ́n jọ mo ti forúkọ sílẹ̀ láti ọdún tó lọ pé ṣùgbọ́n ṣe é ṣe kán má tètè mú mi pé ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n gbẹ́nu mi sọ̀rọ̀ kẹ́ ẹ lè tètè mú mi. wọ́n wá fi àtẹ̀jíṣẹ́ mi wọ́n làwọn á fi ṣọwọ́ sí mi. ni mo fẹ́ kí Maso Igbo jẹ́ ètò tí màá kọ́kọ́ lọ lẹ́yìn tí mo ṣàìsàn ráńpẹ́. mo rí kinní ẹ mú kinní rìn wá. mo ṣe iṣẹ́ abẹ. lẹ́yìn iṣẹ́ abẹ yẹn ni ibi lẹ máa kọ́kọ́ wá láti Ìbàdàn lẹ́dẹ̀ tí wá síbí. mo ti ṣe bí ọdún 3 sẹ́yìn. mo ṣe iṣẹ́ abẹ nínú ọpọlọ. nínú ọpọlọ. máa fún yín l2,200 sí i 2,200 pẹ̀lú ti Hunter ó máa jẹ́ Hunter ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan àti 2,200 náírà ni a máa fún yín. ẹ ṣe olóòtú iléeṣẹ́ yìí ò ní lọlẹ̀ òkè lẹ́ẹ̀ máa lọ. àmín. agbára náà. àmín. ẹni ń gbé sọnù bẹ́ẹ̀ sí bí ọmọ àìsàn onífilẹ̀ yìí ṣe ìgbé. àmín. ẹ ṣe gan ni kí ló ṣẹlẹ̀ ẹ fi yẹlẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣe ètò eléyìí ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ àtútúṣe tèmi o láti wá lórí ọ̀fẹ́ láti túnṣe tẹ̀mí o tí ẹ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ̀ fi wò wá ní sáà yìí. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi èjì ọba ní mímú ọlálẹ̀ ọmọ ajígbàgbà orin arégbé ti sọ́dọ̀ fi roko arégbé di ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jí ọba kó tó dìgbà míì ire o. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Maso Igbo ń bí Kamari Mama Soyinbo. Kamari Maso Igbo ń bí Kamari Mama Soyinbo. Maso Igbo má ṣe Soyinbo kálejò máa lo èdè mi ni ó sọ. Maso Igbo má ṣe Soyinbo.